ọ̀dọ̀ mi ni àwọn èèyàn pọ̀ tó mọ Ibrahim lọ́dọ̀ mi. Ibrahim Itele àwọn èèyàn pọ̀ tó mọ̀ lọ́dọ̀ mi. Àbá ọ̀dọ̀ mi ni Taso ti mọ̀, ọ̀dọ̀ mi ni Tóyàn Ìmákù ti mọ̀, ọ̀dọ̀ mi ni Fẹ́mi Adébáyọ̀ ti mọ̀, ọ̀dọ̀ mi ni so many people ti mọ̀. So tó máa náà ń ṣe fíìmù nígbà kan ó ń ṣe èèyàn máa ń ṣe fíìmù abẹ́lé èèyàn ń ṣe fíìmù dẹ́gbẹ́ èèyàn sì ń ṣe pé wọn ò tí ì mọ̀ wọ́n ibo láti mọ̀ ẹ́ gangan. Àwọn fáǹsì tó pọ̀ ní fáǹsì lọ́jọ́ tèmi wọ́n sọ fún Ibrahim Yekini pé àwa amọ̀ ẹ́ true Austin Emmanuel. ẹ̀yin tèmi ẹ wò lórí ọ̀rọ̀ Austin Emmanuel àti Itele the Icon náà la ṣì wà. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń béèrè pé kí ló ṣẹlẹ̀, kí ló happen, kí ló fa ìjà yìí gangan tó fi di pé ó le tó báyìí. Torí íńtáfíù mà ní o. Àti pé nínú íńtáfíù ọ̀hún ẹ̀yin náà ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Kí ló fa íńtáfíù ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Ọlọ́run gbé ọwọ́ Itele tàbí a ní pé ó gbórí Ibrahim Yekini ìyẹn Itele sókè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wò pé pẹ̀lú bí Itele bó ṣe ń gòkè tó ń pòdúsì fíìmù tó ń ṣe sínímà lóríṣiríṣi wípé àwọn ò mà rí Austin Emmanuel nínú fíìmù arákùnrin yìí kẹ̀ tó sì jẹ́ wípé ọ̀rẹ́ ni wọ́n látilẹ̀ tó jẹ́ pé gbogbo fíìmù tí Ibrahim Yekini bá ṣe látilẹ̀ ìyẹn Itele tó jẹ́ pé Austin Emmanuel máa ń wà nú ẹ̀ eléyìí tí Austin Emmanuel náà bá ṣe látilẹ̀ Ibrahim Yekini ìyẹn Itele náà ó máa ń wà nú ẹ̀ ṣùgbọ́n lójijì ni àwọn èèyàn ń ṣàkíyèsí wípé wọn ò fi bẹ́ẹ̀ rí Austin Emmanuel lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kí ló ṣẹlẹ̀ kí ló happen pàápàá jùlọ pé nínú fíìmù ìyẹn Ibrahim Yekini Itele ohun tó fa sábàbí rèé o tó fìdí wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí íńtávíù àwọn méjèèjì ṣùgbọ́n kí ló fà á tí Austin Emmanuel fi ń sọ̀rọ̀ òun ni wípé nígbà tí wọ́n íńtávíù Itele lọ́jọ́ sí Itele jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé Austin Emmanuel pé àwọn kò jọ ń ṣiṣẹ́ ni kì í ṣe pé bóyá àwọn jẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn látilẹ̀ ṣùgbọ́n àwọn jọ ṣiṣẹ́ dáadáa ni. Austin Emmanuel dẹ̀rẹ́ òun fojú wò pé ọ̀rẹ́ ò ní Itele àbẹ́ẹ̀ rí nǹkan báyìí Austin Emmanuel wò pé ọ̀rẹ́ ò ní Itele ṣùgbọ́n nígbà tí Itele máa sọ̀rọ̀ ó ní àwọn kan jọ ṣiṣẹ́ ni. Ọ̀rọ̀ yìí ló bí Austin Emmanuel nínú tóun náà fi jáde tó sọ̀rọ̀ wípé tá a bá tiẹ̀ máa sọ̀rọ̀ wípé ta ló jẹ́ kí wọ́n mọ Itele yẹn Ibrahim Yekini wípé òun yìí tó ń jẹ́ Austin Emmanuel ló fà á tó fi di wípé àwọn èèyàn mọ Itele nínú fíìmù rárá. Itele lòun ti ń ṣe fíìmù tòun tẹ́lẹ̀ kó tó di pé òun mọ Austin Emmanuel ṣùgbọ́n nígbà tó Austin Emmanuel máa sọ̀rọ̀ ó léèyàn lè máa ṣe fíìmù lóòótọ́ kó máa ṣe lé ní ó ti yé yín kán má mọ̀ ọ́ ṣùgbọ́n wípé wọ́n mọ èèyàn nínú fíìmù lóòótọ́ òun yìí lòun jẹ́ kí àwọn èèyàn lóríṣiríṣi pàápàá jùlọ olórin nìbá wàsíbà wásílà tó ń pèdè ọmọ alájà òun ló ń jẹ́ kí Pasuma kó mọ Itele o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré pé òun ló ń jẹ́ kí wọ́n mọ Itele. Austin Emmanuel tún sọ̀rọ̀ síwájú ó ní òun ò blame Itele nítorí pé Don Richard gangan ló mú Itele wá sọ́dọ̀ òun pé kóun máa lò ó sínú fíìmù ó ní ṣùgbọ́n nígbà tí Itele máa sọ̀rọ̀ ó sọ pé alábàárìn òun lásán ní Don Richard o kó má wá jẹ́ pé ẹnu tèmi náà nìkan lẹ́tẹ̀ tí ń gbọ́ gbogbo ẹ̀ ẹ jẹ́ kí n fi ohun Austin Emmanuel tàbí kí n gbé fídíò Austin Emmanuel wá kí gbogbo wa ká kọ́kọ́ jọ wò ná. ọ̀dọ̀ mi ni àwọn èèyàn pọ̀ tó mọ Ibrahim lọ́dọ̀ mi. Ibrahim Itele àwọn èèyàn pọ̀ tó mọ̀ lọ́dọ̀ mi. Àbá ọ̀dọ̀ mi ni Taso ti mọ̀, ọ̀dọ̀ mi ni Tóyàn Ìmákù ti mọ̀, ọ̀dọ̀ mi ni Fẹ́mi Adébáyọ̀ ti mọ̀, ọ̀dọ̀ mi ni so many people ti mọ̀. So tó máa náà ń ṣe fíìmù nígbà kan ó ń ṣe èèyàn máa ń ṣe fíìmù abẹ́lé èèyàn ń ṣe fíìmù dẹ́gbẹ́ èèyàn sì ń ṣe pé wọn ò tí ì mọ̀ wọ́n ibo láti mọ̀ ẹ́ gangan. Àwọn fáǹsì tó pọ̀ ní fáǹsì lọ́jọ́ tèmi wọ́n sọ fún Ibrahim Yekini pé àwa amọ̀ ẹ́ true Austin Emmanuel. Àwọn fáǹsì tó pọ̀ wọ́n máa sọ fún bẹ́ẹ̀ pé mo mọ Ibrahim Yekini Itele true Austin Emmanuel. Wọ́n máa sọ fún bẹ́ẹ̀ àwọn fáǹsì máa sọ fún àwọn fáǹsì tó bá jẹ́ film lovers tó wo film láti ilẹ̀ tó kì í ṣe àwọn tí wọ́n ń wo social media tó jẹ́ pé fíìmù náà ń wò láti ilẹ̀
wọ́n sọ fún mi pé àwọn mọ Ibrahim Yekini Itele through Austin Emmanuel. So legacy yìí ò lè parẹ́, tó bá ní òun fẹ́ parẹ́ kò ní ṣe parẹ́, nǹkan tó ti wà nílẹ̀ ni. So wọ́n mọ èmi through òun, wọ́n mọ òun through èmi. So tó bá wá ń trend lénìí kó ṣọ́ra trend through Don Richard ló ṣe dọ́dọ̀ mi. Through Don Richard ni mo ṣe mọ̀. Báwo ni wá onímọ̀ ó wá ní ó sọ pé èmi mọ̀ òun through ìyá ìyàwó mi wá introduce òun sí mi as a writer òun. Mo ní ṣe ó mú kólósì ìgbà tó ń sọ ni. No now, how does that even make sense to him? Mo mọ̀ through ìyá ìyàwó ẹ̀ ló wá introduce mi sí òun. Ibrahim ó jẹ́ ṣọ́ra trend. Don ló máa ń mú káàkiri. So Don tó mú káàkiri yẹn gan náà lọ́jọ́ tèmi. Ilé sọ nípa Don ó ní alábàárín òun ni Don Richard. Ó sọ so kí ni tèmi wá fẹ́ fi jẹ́ Newton? Ẹni tó ń mú ẹ káàkiri fáwọn èèyàn pé bá mi lọ sí fíìmù. Ó pè lálábàárín yẹn, ó ní alábàárín mi lásán ni. How does that even make sense to you? So gbogbo nǹkan tí yóò máa ń ṣe láyé má ti torí pé àmú trend lọ́wọ́ kó wá believe pé àwọn kan tí o ti rí pé àwọ̀ jẹ́ nǹkan kan mọ́ àwa náà wà tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ rí. Ṣé wọn pé ilé ayé tí yẹn wà yìí o lè bá àyàn ṣe kó má bàa ṣe kó dẹ̀ má mọ̀ ó ti yẹ bí ilé ayé ṣe rí ni ó normal. Mo rí pé ó sọ̀tàn kékeré kan ìtàn yẹn mo wá rẹ́rìn mo wá kọ́ pé storyteller. Fídíò Austin Emmanuel náà lẹ́rí ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ. Lẹ́yìn èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọọṣẹ́ Austin Emmanuel lọ́tọ̀ ọmọọṣẹ́ Itele lọ́tọ̀ ló bá di gbàgbó lórí íńtánẹ́ẹ̀tì ló bá lànà o. Ẹ jẹ́ kí n fi fídíò àwọn ọmọọṣẹ́ àwọn méjèèjì bí wọ́n ṣe ń ta ohùn síra wọn. Ẹ jẹ́ ká fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa ká kúkú jọ wò. Ẹ má wá gbàgbé bá a ṣe wá ń wo fídíò yìí lọ ẹ bá wa wo ìsàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí. Ẹ kílíkì lé subscribe button yẹn o, ọ̀fẹ́ ni subscription, ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò dẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Pé Austin Emmanuel ó ní HIV jẹ́ kí n sọ kankan fún ẹ sórí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé yìí sọ kò mọ ibi tó fẹ́ land sí. Ṣé Austin Emmanuel tí wà àti ẹ̀tẹ́jọ́ wà tí everybody mọ̀ pé ẹjọ́ ń fẹ́ra yín ni wọ́n sọ pé ó ní HIV definitely ìwọ gan lé HIV nìyẹn. Ẹ̀yin tèmi ẹ wo ọ̀rọ̀ Itele the icon àti Austin Emmanuel ó ti kọjá bẹ́ẹ̀ o. Ẹ gbọ́ obìnrin wo ló fi ìdí dájà sílẹ̀ láàrin àwọn méjèèjì. Níbo ni ìyàwó Austin wà ìyẹn Jùmọ̀kẹ́ àti Madam Sherry tó jẹ́ ìyá Jùmọ̀kẹ́? Ta lóbìnrin tó gbé Austin ṣubú? Báwo ló ṣe jẹ́? Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Austin Emmanuel ní HIV? Inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ bá mi wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ ẹ kílíkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. Níbi tí ìfẹ́ yẹn tó where is those guys glory? Má bí máa wà láyé ẹ̀ tó lóòótọ́ yẹn sẹ́. Àwọn aláyé tó ṣoríire yẹn mo fẹ́ kó mu wá sẹ́. Àwọn aláyé yẹn ṣẹ́ká wá kí àwọn tí wọ́n ti ta tí wọ́n bá wà fa gbọ́dọ̀ ayílẹ̀kọ́ jẹ́ káká wọn. Èwo ni báyìí ọ̀rẹ́ mi? Jẹ́ káká wọn lọ. Ìwọ ló kérò jọ ìwọ ló ń ké. Ìwọ ló kó wa jọ náà. Báwo ló ṣe ṣe bẹ́ẹ̀? Nínú àwọn ọ̀rẹ́ wa ló ń bá ẹ̀rìn lọ́rẹ̀ẹ́. Why you alone in this game? But tíìmù wà káàkiri ṣá. Why you alone? If you are a good person, at least nínú àwọn àtàjọ jẹ́ old school yẹn, there should be one with you. Fighting with person. But where are they? Everybody see you as a bad person. Tó bá bọ̀ rẹ̀ rìn. Tó bá bọ̀ rẹ̀ rìn ọ̀rẹ́ yìí ò ní jèrè. Ṣé o mọ tó ṣe fẹ́ mi fúnra mi? Ṣé o mọ tó ṣe fún ẹ̀mí fúnra ara mi gan? Ṣé o mọ̀ pé ò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn alájà súrà pé ṣé mo ti kú UCH ni? Aisha mi ò tí kú. Back and sound. Fight at this time. Ṣé o mọ tó ṣe fún mi láàrọ̀? Aláàánú kan ṣoṣo tí mo ní. Ṣé o mọ̀ pé ọmọ ṣẹ́ lọ́kọ̀ ẹ̀jẹ̀ sí? Ṣé o mọ tó lọ ṣẹ́ bẹ́ẹ̀? Ọlọ́jú ẹ̀ lọ. Ọlọ́run tún gbàbọ̀ mi. Ìwọ, ó ti ṣì sọ. You shouldn't have come out. You thought Austin would just be there. Ṣé Austin mélòó ni mo ṣe? But mi ò ní gbàgbé for life. Wọ́n kọ́kọ́ ń gbóhùn mi. Wọ́n ń gbé máa ń fohùn gé clips inú iṣẹ́ ọba yìí náà ni. Tí ọba bá mọ̀ pé o hood, kò ń ṣọ̀tì kan tí wọ́n tó du ẹ ló máa lu ẹ sórí set. A lot of people kàn gbàgbé sọ́sùn ni. Ẹ lè sọ fún mi pé ẹ ṣàmọ̀ pé ọgbà máa ń pariwo láti lẹ̀. This is him from day one. Why are you all judging him now?
Why are you asking questions? Emma woro ti woro. Eti doko meji meta papo. The same friend. Then you are here again. You want to fight that kind of person? Somebody that fights his own family because of you. Aisha. Ọlọ́run kọ́ ló máa dájú ẹ. Àbí èèyàn kọ́ ló máa dájú ẹ. Ṣé rí game yìí? In time if you are more wiser than you. Ṣé o mọ̀ pé ìjà inú ẹkùn ni? Ìjà spiritual tún wà bẹ́ẹ̀. Ta ló ń jà àjọ tó ṣì láàrin wa? Come and answer that question. Why are you scared to come up? Why are you scared to come up to answer all my questions? Ta ló ń jà àjọ tó ṣì láàrin wa? People are watching you. People are then watching you. This is not matter of, a matter of, this is a matter of mother. A mother is fighting here. I've done nothing to a son right now. And this is the fight I can fight for my own son and my own brother. You animal, come and answer my question. What when truth is bitter on your own? Now, Nisibai, what if I hear to do? I want you to come out. Lord Jori, industry local bobo. Come upstairs and talk. It's just a question. Emma Boloke. Second, so be time, babe. See what about for 5 years. Don't be sacked only. You want to go about Fodunkan after their wedding. Go back to about Fodunkan after their wedding. Come and answer my question. We need answers to all these questions. I was saying, sorry, don't batting down. You are not very spiritual aspect. No, it's still on call. I'm still on call. I'm still on call. This is not matter of call. Leave call alone. Leave God alone, and my Faji, I know her very well. He let me play game we were. If you call you by one pump, you buy no one call. You will call one here. This is not call. Come on, me just so that me. You worry your parents for bad your follow accounts me here. No. Sherry and your me. At the end, one be by. More bad rafuni. The other routine jealousy. You come on one more your pony. Oni shokulaye. Ìkọ̀kọ́ nu àwọn ọmọkùnrin yín oníṣìrìn. Ìkọ̀kọ́ nu àwọn ọmọ yín oníṣì òbòdó. Ìkọ̀kọ́ nu àwọn ọmọ yín onípàdé obìnrin tí èso obìnrin. I only pray for you. I reserve the remaining comments. Eléyìí tí mo ti bèrè gan. She answers ti wá sí. Because ó ti wá gbá game bí nsìn. Ó ní kan pọ̀ ọba will never come here. We told him not to come. Àwa come and wá. He don't need to come here. He don't need it at all. Àti mọ̀ pọ̀ ti jẹ̀bi. Let her come up. Up látàárọ̀ bàmá ò rí bí wá. Akim, ìjà ẹkùn lélẹ̀. Ìjà ẹkùn lélẹ̀. Ẹ máa wò ó tí. Ìjà ẹkùn ni. Ẹ máa wò ó tí. Ìjà ẹkùn ni. Ẹ máa wò ó tí. Àdúrà kan mo gbà. Ọba yẹn tún máa dìde again. Àdúrà kan mo gbà. Ọba yẹn, ọba tẹ́ sọ pé ó ti tán fún yẹn, ó tún máa dìde again. Ọba tí wọ́n ń pè lólòṣì, ó ní HIV. Definitely ìwọ náà ti ní HIV now. Ó ṣàníyàn ọdún tó fi kúrò rẹ̀. Back and front. Ìwọ náà ti ní HIV nìyẹn. Yes, ó ní iye tó ní ìgbà tó fi dùn ẹ. Gbogbo òṣì tó wà lára yìí náà. A máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ọwọ́ tó jóbìnrin. Báwo lo ṣiṣẹ́ dára ẹ̀? Ṣọjọ́ olòṣì lọ́tọ̀ sí ẹ nígbà yẹn lọ dáhùn. Ṣé ipò olòṣì ló bá àbí wọn ló ń kówó fún tẹ́lẹ̀? Báwo lo ṣiṣẹ́ dára ẹ̀? Ọwọ́ ẹ̀ náà láti máa bèrè. Ìbéèrè pọ̀ lọ́wọ́ àárín wa. A sì máa jókòó báyìí one on one. Oníkálùkù àwa amúgò, onígi amúgi, aláàkí amáàké, àwa fọ́rí ara wa. Àwa gbọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ, wọ́n á máa bèrè òbí oníkálùkù. Eléyìí ṣọ̀rọ̀ social media. Eléyìí ọ̀rọ̀ mother ni. Àwọn kan wà, they are youths but they are mothers. No be the same way. Na ọba yẹn wà. Ọba tí ń jẹ́ ọba olórí burúkú ẹ̀ ṣé ọmọ bá ṣe gbókù ẹ̀ dọ́dọ̀ ẹ̀. You beg for him, you want him. Wọ́n náà yẹ kó bímọ fún. Ó yẹ kó bímọ fún. Oyún ò wá ni. Ìgbẹ́tẹ̀ ẹgbẹ́ lọ́kọ lájà tẹ́ fẹ́ bímọ fún. Oyún èèyàn kan why you come out? Torí kẹ́ máa ti bọ́ síta torí kíni? Torí kíni? Ṣé pàtó bọ́ síta gan asáré sọ fún pé kò lè bọ́ síta? Ká tó wá sọ̀wọ́ for all people. It's the beginning of the problem. You want middle of the problem. The end of the problem. You come out for waiting now. Not your name is there inside this game. Now game of woman to woman. Now game of questions. You ask for questions, person don't answer you. Now you they ask why over they mention your name. But we don't answer you now. The reason why they mention your name. Your name na name where they hear. Go palekun. Go share the retrieve for by money. But 2012, 2011. They retrieve them. Or destroy one person's life. Show my year, you make a shot. Emma saw you make a no. Laarin gbogbo wa Jumoke ló ń wọṣọ jù. Lẹ́yìn Jumoke ló kọ lórí burúkú tiẹ̀ gan. Jumoke don't wash out, you show my rare. Because she can pick up again. Because you destroyed that family.
mothers here tẹ́yìn náà bá ní ọmọ ọkùnrin tí ìrìn àjò ẹ̀ rí báyìí á lẹ̀lẹ́ yọrọ lọ ìyẹn fàbọ̀ fẹ́ jìyẹ ìdílé ayé ẹnìkan ilé aláyọ̀ nílé wọn ìyá ìyàwó tó dá lónìí ó sì níyàwó tó nífẹ̀ẹ́ rẹ̀ tó bá jẹ́ pé Jùmọ̀kẹ́ ò ní ìyá ni ó ṣeéṣe kọ́tà ọmọ yẹn ti kú nínú ìrìn àjò yẹn Jùmọ̀kẹ́ Scott ó kiri ká ẹni tó jẹ́ pé tó bá wọ aṣọ ẹ mọ̀ pọ́mọdé ó kiri ká nínú láìlọ́ọ̀ Aisha who caused it gbogbo gba ọkọ rẹ̀ wà nílé rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ nílé rẹ̀ ń gbàdá ọkọ rẹ̀ ń bẹ. Don't forget Jùmọ̀kẹ́ is not my friend because mo jọ́ rẹ̀ sọ́dọ̀ tiẹ̀ but I felt the pain torí ibi tẹ́mi náà ń Scott tí mo ti ń ráre ń gbà náà ibẹ̀ náà ni Jùmọ̀kẹ́ kò jìnnà síra wọn Jùmọ̀kẹ́ máa ń fi aṣọ bojú kọjá níbi tẹ́mi gbé ni ẹni tó ti lògbà tó darí tí wọ́n á lògbà tí ò dá tágbẹ́yà rẹ̀ ò sí ni ọmọ yẹn á bógun yẹn lọ ọ̀tá ẹ̀ má bógun yẹn lọ Ọlọ́run ṣe tíya ẹ̀ wà láyé ṣé kí n sọ pé orí Jùmọ̀kẹ́ ló ń jà lọ́wọ́ báyìí ṣé kí n lẹ́lẹ́dàá Jùmọ̀kẹ́ ló ń béèrè báyìí èmi ò wá lẹ́lẹ́dàá Jùmọ̀kẹ́ ò béèrè bọ̀ èmi bọ́ta àṣẹ mọ́ta yẹ what happened to us máa béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ mi aláṣìírí what happened to us máa béèrè ṣé o mọ̀ pé òun kì í introduce èèyàn sáláàánú wà á láàánú ènìyàn ìwọ lè gbà á ìwọ kì í gbé ní fáláàánú aláàánú dẹ̀yàn wọ́n lè gbà á ó ń béèrè lọ́wọ́ àwọn alájà súrà time to time ní pé ṣé Yétúndé ti dákẹ́ kí n mọ̀ ṣe fún ọ tó tó bẹ́ẹ̀ wọn èyí sọ́n location wọn ìgbà nǹkan kan lọ́wọ́ gbogbo yín róòlù èmi àti ẹ̀ ò papọ̀ iṣẹ́ wa ò papọ̀ ọmọ Yorùbá gidi lèmi Yorùbá pọ̀ ọmọ Yorùbá gidi lèmi Yorùbá pọ̀ ọmọ Yorùbá gidi lèmi Yorùbá nígbà náà òde UCH títí wọ́n fi kéèsì mi ṣe tó bẹ́ẹ̀ yẹn wọ́n fi ń gbé mi tọrọ owó online you never show up but ìgbà tí mo pẹ́ Saheed Òṣùpá sí lọ́ọ̀chì mi you become my sudden friend and that's why I say you cannot be a friend with Kemi T. Never. Kemi T anybody other. Kemi T the least of her, you can never be a friend. Because me I know, you have something you want to take from her. Yes, Kemi T with me more. You have something to take from her. Eh now, mo, inú ọ̀rẹ́ ni mo ṣe. Wá ti máa rántí wà left wife wà máa gbọ́ bẹ́ẹ̀ yẹn. Jẹ́ ẹran létí. Inú ọ̀rẹ́ ni mo ṣe. Tí mo fi sọ aláàánú tó ṣe lọ́ńṣì fún mi. Tí mo fi sọ fún ẹ. Ipa yín dẹ́ra. Wọ́n máa gbé kọ́ọ̀lù mọ́. Bí mo ṣe fún boyfriend mi ní fóònù tó fún mi. Gbogbo ẹ̀ bá lọ kọ́dà gbọ́. Fóònù tán fún mi mò ń rán létí ní o wà left wife mo mọ̀ pé wà mẹ́ fóònù tán fún mi tí mo fún boyfriend ìwọ aláwọ̀ fi wọlé kí n mọ̀ sọ sọmọ yẹyà tó fi jẹ mí lọ́dún náà sọmọ yẹyà aláàánú ẹyọ kan sọ tẹ́mi tẹ́ni tí ẹ àsìdọ́dọ̀ wọn rí Ọlọ́run ju ẹ lọ òun mo fi ní kò sọ̀rẹ̀ àpọ̀ náà àwọn ọ̀rẹ́ wa tó kú dà wá táwọn ọ̀rẹ́ wa ó yẹ káwọn ọ̀rẹ́ wa náà wà wọ́n support ẹ̀ need going to support Akimu ikú òjijì ò ní gbà lọ́wọ́ àwọn òbí ẹ̀ gbogbo ẹni tó bí ọmọkùnrin bí ni ikú òjijì ò ní gbà àwọn ọmọ yín lọ́wọ́ yín. mi ò àgbẹ̀ni rẹ̀ sí kéèké rẹ̀. kò sí kankan ní yín tí kú máa gbà wọ́n mọ́ ẹ̀yìn àtàkọ́tọ̀ abọ́ wọn. ẹ jọ ẹ̀yin ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ o ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ o ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ ẹ ṣe jẹ́jẹ́ ẹ mọ̀ wọ́n ti níbi tí mo jagun dé ó yẹ kí màmá náà ti bọ́ sókè. Akimu jẹ́ máa bá tèmi lọ. má wo tiẹ̀ ẹ̀ tó bá parọ́ mọ́ yẹ kó ti wá sókè. You need àwọn representative ti wá ṣé gbogbo representative gan tiẹ̀ gbọ́dọ̀ débi sá gbogbo representative gbọ́dọ̀ wá bí ní sùtìlẹ̀ máa fi mọ́ representative wọn gbọ́dọ̀ wá bí ní sùtìlẹ̀ máa fi mọ́. Akimu máa wọ́n tiẹ̀ ó máa padà wá ṣàlàyé ńgbà ń bá bọ́lẹ̀ ó máa ṣàlàyé kò lè wá sókè ó máa ṣàlàyé níta nígbà tí ń bá bọ́lẹ̀. I'm calling her, she said she's on call. ó máa ṣàlàyé ẹ mọ mi ẹ lọ mọ mi. Ọládúró bá ṣe ń pariwo látàárọ̀ yẹ kó drop call nìkan wà náà. àwọn tiẹ̀. Aisha will become. Ọlọ́run ló mọ̀ sí ẹlẹ́dàá Jùmọ̀kẹ́ ló mú. níbo ẹ máa wọ́n tí ẹ máa wọ́n tí jà rẹ̀. This is where. ẹ máa wọ́n tí. Do not judge people. This is where. ẹ máa wọ́n tí ọ̀rọ̀ yẹn tún jù bá nù a lè fọṣọ tán lóòjọ́ ni ọ̀rọ̀ yẹn jù bá nù ó ṣe gbogbo aṣọ la fọ̀ a lè fọṣọ yẹn tán ẹja fọ wọn bá ta lè fọ yẹn wọn bá la fọ tí ò bá wá síbí kò sọ̀rọ̀ bọ́lá kò sọ̀rọ̀ ibi tó wá nǹkan tó ṣe yẹn olóbọ̀rọ̀ díẹ̀ wá ọ̀rọ̀ díẹ̀ ló wá nínú ọ̀rọ̀ 100 la bá sọ 10 níbẹ̀ nínú ọ̀rọ̀ 100 10 péré la sọ. mo ti pe Austin wọn náà ẹ máa wọ́n ti. mo ti pe ẹ̀gbọ́n Austin mo ní kó wá sí live. aláṣọ pé kọ́ bá máa wà. Okay. àfi tó bá jẹ́ pé ẹjọ́ sọ̀rọ̀ wọ́n náà wọn ní gúrú ìbànú
ẹ bá jọ sọ̀rọ̀ wọn ìwọ answer you ó ṣe ń tó ní gbèrágà ìwọ answer you òní wá síbí òní wá tó fọwọ́ ara rẹ̀ fanú lọ́mú ẹlẹ́dàá Jùmọ̀kẹ́ ló bá mọ́ bàbá wọn ẹlẹ́dàá Jùmọ̀kẹ́ ni ó jà dáadáa mo láìkẹ́ ẹlẹ́dàá mo máa ń fẹ́ ọlọ́mú bá wọn. ìjà yẹn ò lè ṣẹ́tù ìrọ̀ṣẹ́ rí ìjà àti ọba àti Ìtẹ̀lẹ̀ wọ́n yanjú ẹ̀ fáwọn yẹn bọ̀ṣẹ́ rí jẹ́lẹ̀ ìjẹkùn ni ò lè ṣẹ́tù ìjẹkùn lélẹ̀ ilé ò lè ṣẹ́tù bọ̀ṣẹ́ rí tọ́ba àti Ìtẹ̀lẹ̀ yẹn is normal man to man will drag. Òun ni mo tẹ̀ ti sọ̀rọ̀ pa ẹ̀ tẹ́lẹ̀ kó tó yẹ kí Aisha wọlé mo ti sọ̀rọ̀ pa ẹ̀ kí kára yìí gbàgbé ẹ̀kọ́ jọ sẹ́tù kọ́dẹ̀ mi ti sọ̀rọ̀ gan kó tó yẹ kí Aisha náà wà tó wá sọ̀rọ̀ nǹkan tó ní òun ṣẹlẹ̀ ojú òun kankan. Wọ́n máa sẹ́tù wọ́n sì máa sẹ́tù wọn àwọn àgbà yẹn máa pè wọ́n. Nínú interview tí ọba ṣe ọ̀rọ̀ yẹn kò sí bí ó ṣe ní ìtàlù ni ọba ò bú nínú interview yẹn náà ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹ̀ ní kò sí big deal kò ń ṣàbùkẹ́ náà gbogbo wa lájọ ní boyfriend gbà yẹn èmi ń fẹ́ Saidi Èṣù òun fẹ́ ọba ni àjọ wà ní àgbàdo gbogbo wa fúnra rẹ̀ ló ń kówó iṣẹ́ lẹ̀ àwọn èèyàn dẹ̀ pọ̀ tó ń kówó iṣẹ́ fúngbà náà ṣọba lọ́lọ́run tó fẹ́ sọ̀yàn dìra wọ ni ọba kọ́ lọ́lọ́run tó fẹ́ sọ̀yàn dìra ó máa try tiẹ̀ ó máa kúrò bẹ́ẹ̀ ni èmi tí mo sọ̀rọ̀ lẹ́nìí ipò ìyá ni mo bá wá mi ò kò ń ṣe pé bóyá inú iṣẹ́ àwọn ọba ni mo ti ṣe tó bẹ́ẹ̀ mo tó bá ti kọjá lọ́dọ̀ aláàánú lẹ́ẹ̀kan téèyàn ṣẹ́ lóore lẹ́ẹ̀kan máa rántí ẹ̀ for life ó lè jẹ́ pé ọba máa ikú lè dé sí láàrin méjì ni wọ́n fi ní kógo yẹn dúró ná kò ṣe pé for life torí kò tí kù alẹ́ ní tọ́tọ́ ń fẹ́ ṣe láàrin yẹn bọ̀ torí pé àwọn politics kan wà tí ọba fúnra rẹ̀ gá máa jókòó bẹ́ẹ̀ pé kí mo ṣe fún Yétúndé tó báyìí èmi ẹ̀ gbàgbé olóore mi pé mo máa ṣiṣẹ́ wọ́n máa notice mi ní arena nínú iṣẹ́ àwọn Austin ni Austin dídí pàṣẹ rò kan fún mi nínú ilé wọn bẹ̀ ni mi ìfẹ́ mọ bí átìsì sínú àwọn àjáyẹ ṣe fẹ́ tó ọba máa ní Yétúndé ló máa ṣe róòlù rẹ̀ àwọn tó jágbàlagbà máa tò sẹ́yìn mi kò jẹ́ jómi ọ̀rẹ́ ẹ̀ ni mo fẹ́ nà ẹ̀ nà so tó bá fi lè ṣe bẹ́ẹ̀ fẹ́ mi mo ní ọmọ tó jẹ́ ọmọ sí ọkọ tèmi gbà náà tó sọ di babaláwo for life nínú ilé wọn ọ̀nà tẹ́ fi lè kẹ́kọ̀ọ́ sí ojú wípé tẹ́ bá ti mọ̀ áàtì ẹ̀ máa gé ẹ̀ tẹ́ bá mọ̀ áàtì lẹ̀ lẹ́gùn sẹ́ẹ̀tì ẹ̀ tó bá dẹ̀ kúrò lórí sẹ́ẹ̀tì ńgbà yẹn tó lọ ṣe nǹkan Ìtẹ̀lẹ̀ la rí ìjà dé Ìtẹ̀lẹ̀ lè ní kò sọ rẹ̀ òun lè ní kò ní mínì bóníkálùkù bá ṣe lè sọ nípa ìbú ni kò ń ṣe pé inú ìrìnàjò àwọn méjèèjì gan tí Austin bá fẹ́ lára Ìtẹ̀lẹ̀ kò nílò Ìtẹ̀lẹ̀ síṣẹ́ láti lẹ̀ rárá wọ́n jọ máa ń pín gáàsì wọ́n ti pín gáàsì tán nínú ilé wọn ó tó kẹ́yìn tẹ̀ wá ń tà wọ́n pọ̀ dáadáa àní Ìtẹ̀lẹ̀ rẹ̀ ẹ bá bàbá yàtọ̀ ní pé Ìtẹ̀lẹ̀ lówó ló ṣe ń ṣe dìdìdì sí irọ́ ni nígbà tí Ìtẹ̀lẹ̀ ò lówó bí Ìtẹ̀lẹ̀ ṣe ń hùwà látìgbà tí òwò lówó náà ní wù dì sí Ìtẹ̀lẹ̀ ń ta síyàn ẹ bá rí ibi tí Ìtẹ̀lẹ̀ ti rẹ́rìn àwọn tiẹ̀ wà ń bẹ̀ ni èmi ìbáyàn jẹ kí ló dé ta fẹ́ máa bàyàn jẹ torí ìwọ tá à ń sọ̀rọ̀ èyí ó ní Jùmọ̀ tó ṣe ń kírun wa náà ó ní tí ruwa bá lọ location Jùmọ̀ tó kì í kí mi kò yẹ kí n jáde fún nǹkan yẹn why now ẹ lọ kí ló wúkọ yẹn náà kó dàbí kọ́ máa bú Saidi Èṣù bí kan ẹ kọ jáde kọ́ máa sọ̀rọ̀ ẹ̀ láì dábì jáde ẹ mọ̀ kí wá máa bá ẹ kàn ẹ yà send request ẹ kọ́ pé mi wọ́n náà mú un pa kéèsì dáadáa wọ́n náà fẹ́ wá sókè. ok ẹni ẹ náà láwọn ọmọ ọpa ẹ all right. yọ rẹ ni o. ẹ wo omi gbígbóná lẹ́jọ́ o ẹjọ́ ẹni ẹ náà tó bá tún dókè ẹ jẹ́ kẹ́ni ẹ náà tún put light. èmi ò ṣẹ́rí ọ̀rọ̀ àwọn ènìyàn kò ń ṣe tí social media tiẹ̀ lè dá sí ọ̀rọ̀ yìnyín ni internet ní social media kọ́ ló ń ṣẹlẹ̀ tẹ̀nu ilé wọ́n máa yanjú ẹ̀ it's normal thing. kò sí tó kàn ọba pàdé ara wọn kákún nára wọn bàjẹ́ wá láti wọn kò kàn wá kò kọ́ anybody. send your request so if you are here. tábà ti wá dájà lọ́wọ́ sí ìgbà tí mo ń sọ ń gbà yẹn kò sẹ́lẹ̀ tó lówó lọ́wọ́ nu wa tábà ti wá lọ́wọ́ sí káyẹ́ kórìí wá pé a gbọ́dọ̀ ṣìṣọ́ a gbọ́dọ̀ ṣiṣẹ́ a gbọ́dọ̀ sọ nǹkan tí ò yẹ ká sọ kí ló dé tá à ń bara wa jẹ́ kò tán fẹ́ni tí ò tí kú náà kò tán fún un. send the request nàbí kò sọ ẹ lóhùn. òun kọ́ lẹ́ni àkọ́kọ́ nígbà tí àwọn ọmọ arákùnrin ṣiṣẹ́ gbogbo wa ò tí ì máa ṣe. ẹ sọ àìsìn ẹ kò sọ àìkọ́kítẹ́ àì. I send the request. Ṣé ẹ ṣe èrè yẹn tẹ̀ǹtẹ̀ àì nísàlẹ̀? Ṣé ẹ ṣe èrè? Ẹ àní ẹ kọ́mẹ̀ntì ń bẹ̀. Olúwa sí tí ó lè jẹ́ Olúwa sí tù. Kí ló?
Aisha Tiraji ó ṣe àná jàre, God bless you. Kí ló tó ń ṣe ẹlẹ́yà ara ẹ̀ síta? Like kí ló tó fẹ́ máa fi ẹ̀kọ́ dúdú ó fẹ́ máa fi bò wá lójú? Ó ti gbàgbé pàwọ́ kan wà tá a mọ gbogbo everything, tá a mọ gbogbo story ẹ̀. Ó ti gbàgbé pé àwọn kan kó tó di pé wọ́n mú ẹ láyé rárá, ó ti gbàgbé pé àwọn kan lọ associate mọ́ through àwọn yẹn náà fi mú ẹ. So ó wá bọ́ sórí life lánàá, òun ṣẹlẹ́yà, òun ṣẹ̀sìn, òun sọ̀rọ̀. Ó yẹ pé Emmanuel ó ní HIV. Jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ, sórí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé yìí sọ kò mọ ibi tó fẹ́ land sí. Ṣé Emmanuel tí wà tí ẹ̀tẹ́jọ́ wà tí everybody mọ̀ pé ẹjọ́ ń fẹ́ra yín nìwọ sọ pé ó ní HIV? Definitely ìwọ gan lé HIV nìyẹn. Alárùn nìwọ gan. Alárùn tó ti kó tiẹ̀ bá gbogbo àwọn sí tó bá yẹ pé àrùn nìkan ló ní kò bá pè. Bọ̀ ìgbésùbù wà lára Aisha. O mọ reason tí everybody ṣe jáde fún ẹ tínú ṣe ń bí everybody. Òun ni wípé màá sọ point kan fún ẹ lénìí. Sórí tí olórí bá ń wa ọkọ̀ lọ, tí èèyàn kan bá wà tó bá ti gbé olórí yẹn tó jẹ́ pé ó ti wá gba steering ọkọ̀ yẹn lọ́wọ́, ó ti gbé olórí yẹn ṣubú, gbogbo àwọn tó wà pẹ̀lú olórí yẹn pátá kí ni ẹ̀ máa affect wọn. Ìrìn àjò tiẹ̀ tó fi affect ẹni ẹlẹ́ni tó ń ṣàánú gbogbo wa, ó affect èmi, ó affect almost everybody. Ó affect Madam Sherry, ó affect Jùmọ̀kẹ́ Kúdàísí. Ó wá ń jáde, òun sọ̀rọ̀ ránù lẹ́nu. Oní Emmanuel. Aisha, ṣó mọ̀ pé ọmọ kan ṣoṣo ló bí? O dẹ̀ lóyún mi láyé ẹ̀ rí. Oyún ẹlẹ́kejì tó máa kọ́kọ́ ní ipò máa ní oyún Emmanuel ló ní fún. Kò ń ṣe pé wọ́n sọ fún mi o, nǹkan tí mo mọ̀ ni, because ìwọ gangan fún àwọn ẹ̀ mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ àkọ́bí wọ́n máa pè mí, wọ́n á lé mi ni. So there are some things tó bá ń go through mind di ọ̀gá mi máa sọ pé alpha kí ló ṣẹlẹ̀, then we dey relate together. Tí Austin sọ fún ẹ wípé Aisha tó bá ti ṣe oyún yẹn ò ní rí mi mọ́, ìtorí pé Austin fẹ́ dalé ẹ̀rù ńgbà yẹn. Ilé yẹn náà pẹ̀lú gbogbo ìjákulẹ̀ tó wà lára ẹ̀, ilé yẹn náà ó padà dàrú náà. Aisha jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Ìwọ sọ pé Austin ológun àná, ó yẹ tó bá jẹ́ pé ó mọ̀ wípé ibi tí Austin ṣiṣẹ́ dé lára ẹ̀, ìwọ náà ò lọ. Gbogbo ẹ̀dá tó bá ti dúró sójú kan pé lágbájá yóò ní lọ, òun kò ní lọ. Okay, òun mingu, òun kò sì ń ṣe ibi tí Austin gbé iṣẹ́ yẹn dé lára ẹ̀, tó gbé iṣẹ́ yẹn dé, ibẹ̀ ló wà, ìwọ gan kọjá bẹ́ẹ̀. Ó yẹ nọ́mbà 100 tó wà, bọ́ sí nọ́mbà 99. So ó wá ń sọ̀rọ̀ onípa Austin, many things wà tí mo ṣe máa sọ o, but mi ì gbọ́dọ̀ fàájà tán lórí eléyìí tí mo sọ yìí, ó sì wà. So o ti set àwọn nígà ẹ̀ kan lọ blọ́ọ̀kì, kan lọ gba Instagram mi. Mo wọ Instagram mi lánàá fíìmù, wọ́n ti gbà. Ó yẹ èmi náà láwọn ẹrúkú ti máa sọ pé ẹjọ́ ṣé kí n lọ open Instagram mi tó máa ń lọ open ni wọ́n á dẹ̀ follow ẹ̀. Ìwọ mọ̀ pé yàn ló wà lẹ́yìn orò tó rò fi ń dun ni. Orò kì í dédé ṣe yanmúyanmú. Má wọrí, mò ń bọ̀ Aisha. Ṣé rí ẹ̀yin oní podcast ìsọnù tó bá rí ilé artist mi ayé ẹ̀ ti bàjẹ́, òun fúnra ẹ̀gbọ́n ò lè ṣe interview fún ara rẹ̀. Ìgbà tó jẹ́ pé ẹ níṣẹ́ lọ́wọ́ tó bá fẹ́ jẹ́ òṣèré orí ìtàgé, wàá ní nǹkan míì tó ń fọwọ́ pa àti ilẹ̀ láti mọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín tẹ́ ẹ bá ti ń rè ní díẹ̀ báyìí, ẹ máa rò pé bóyá máa rí for life nìyẹn. Tẹ́ ẹ bá ti wá rí ibi ìrẹsẹ̀ rùkà, ẹ wá yí sórí podcast àtọkùnrin àtobìnrin yín, ẹ wá bẹ̀rẹ̀ rándanràndan. Àbọ̀ abálọ̀rọ̀ yín o, torí ẹ ti fi podcast da àìmọye ilé rú, ti fi podcast ẹ ti fi da ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹ ti fi bàjẹ́ lórí ẹjọ́ òfò. You can imagine kí artist máa interview artist ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹ túnjọ máa pàdé ní location. Àwọn àṣírí mi tó fẹ́ kí artist ẹgbẹ́ ẹ kó mọ̀, wàá máa tú fún artist ẹgbẹ́ tó jẹ́ pé ayé tiẹ̀ gan. Wọ́n lè invite ẹ lórí program kó wá ṣàlàyé ìgbésí ayé.
wọ́n máa fi podcast òṣì máa bojú wọ́n á fi máa interview yín tán dẹ̀ mọ̀ pé ẹnu yín ijó ayé yín ti bàjẹ́ ẹ̀ wá bẹ̀ sí ni máa ru ẹjọ́ òfò ṣe mọ̀ pé nǹkan tí podcast tó ti dálẹ̀ lórí social media òun ló ń lọ lọ́ọ̀kan yẹn sórí ìwọ artist àbí ìwọ tó artist àbí ìwọ celebrity lórí TikTok àbí ìwọ tó kàn rí rẹ bíi celeb tó ti ní few bẹ́ẹ̀ followers bẹ́ẹ̀ bí 1 million àbí 1.1 million followers tó wá lọ ń bọ́ sórí interview òṣì kan tó ń gbẹnu tòkèlú tilẹ̀ ó fẹ́ ṣi ẹ̀sìn ni podcast máa wá ènìyàn yìí ní kẹ́ ẹ má fọ́ ṣe mọ̀ pé tí ọsìn Emmanuel bá bọ́ sórí podcast kó máa bẹ̀ sí máa ro ẹjọ́ tí ò ní túmọ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ ṣé ẹ máa dúró àṣírí tó ti padà tú nígbà tí ọsìn Emmanuel bọ́ta Ìtẹ̀lẹ̀ orí òun kò ṣe kinní kan àwọn kan rí bí aláṣejù normal obìnrin ni mo mọ̀ pé ó ń rojọ́ ẹjọ́ ba ayé ẹ̀jẹ̀ ọsìn Emmanuel ó bọ́ sórí podcast òun ru ẹjọ́ bàlàbàlà ta ló bí ẹni ẹjọ́ no ta ló bí ẹlẹ́jọ́ o ò tiẹ̀ fi maturity sí rárá àwọn tí ò yẹ kó bu ẹ wọn á bu ẹ ibi tó bá ti sòótọ́ ọ̀rọ̀ torípọ́n ti ń wá nǹkan tán fẹ́ fi de yín mọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á lò ó parọ́ kódà àwọn ẹlòmíì máa ní ṣe ló ń lára àtẹ̀lẹ̀ wọ́n máa ló ṣiṣẹ́ pé táìmù yìí ló wá ń jáde fún ló wá ń ṣe kinní kan torípọ́ ti ń trend lọ́tún lọ́sì inú ẹ̀ ò dùn sí nǹkan rẹ̀ àwọn ẹlòmíì ò ní mọ ibi tẹ́ ẹ ti jọ ń bá bọ̀ àwọn ẹlòmíì ò ní mọ àwọn àṣírí kọ̀ọ̀kan tó ti jọ wà láàrin yín ìwọ fúnra ẹgbẹ́ máa padà ṣẹnu fóró níbi tó ti ń reply àwọn èèyàn wàá padà sọ nǹkan tí ò yẹ kó o sọ ọ̀rọ̀ tí ò ní tán lẹ̀ mọ́ wàá padà sọ torípọ́n ní ẹyin lóhùn oríṣiríṣi la wá ń gbọ́ Ìtẹ̀lẹ̀ fún ara ẹ̀ náà onílé ní lọ́wọ́ àlejò ó dì sẹ́rù kò sí nǹkan tí ìbá ṣẹlẹ̀ àwọn tẹ́ ẹ ti jọ mọ́ra ti pẹ́ ó ní àtìsí kan kí n má dárúkọ kó má dàbí ìpolówó ọjà àtẹni tó mọ̀ rí o àtẹni tó mọ̀ rí ó láì kó máa promote gbogbo wọn especially àwọn upcoming artists àwọn tó dẹ̀ ti ń lò tipẹ́ kò ever dà wọ́n nù ṣe ló tún kó àwọn èèyàn kún wọn àfiwọ́ tí o bá níṣẹ́ lórí sẹ́ẹ̀tì yẹn nìkan ló kù iṣẹ́ mi tó bá máa ṣe ó máa make sure pé òun wá iṣẹ́ kan fún ẹ o ò dẹ̀ ní kúrò ní location ẹ̀ láì gbowó bẹ́ẹ̀ ni àwọn tí ò tiẹ̀ pè sí location gan á tún máa ṣoore fún wọn lábẹ́lẹ̀ kí ló ń ṣe yín àwọn tẹ́ ẹ wá ti jọ wà tipẹ́ ẹ wá torí pé iná ọ̀la ti yín ń jó ẹ wá ṣe bíi pé ẹ mọ̀ wọ́n rí mọ́ ẹ wá máa wà rándanrandan ẹ̀yin náà ẹ wo write up tí Rudolph Richard ṣe pé Rudolph Richard bá wọn dá sí látijọ́ ẹ wo write up tí màá yẹn kọ ọlọ́gbọ́n nìkan ni ọ̀rọ̀ yẹn lè yé ẹni tó bá ní òye ṣe kọ́ tí ń dárúkọ máa yẹn tipẹ́ ẹ wo nǹkan tó kọ sórí Facebook pájì nǹkan tí máa yẹn kọ láàrin méjì pé ẹ ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi àwọn ọkùnrin náà ti jáde ọsìn Emmanuel ló kọ́kọ́ ń dó Aisha àtìrájí kítọ́ imasi tó máa do ẹ wá ń fòbò ara yín ṣe ẹlẹ́yà ẹ̀yin náà máa wà àwọn kọ́mẹ̀ntì lórí Facebook lásán ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí yín máa sọ̀rọ̀ sí yín àtẹni tó ń dó tó di àdótòṣì tó jẹ́ pé kò sọ́kùnrin tó bá sùn láyé ẹ̀ tí ò kí ń di olòṣì tí ò kí ń padà tọrọ jẹ ẹ padà ń fẹ̀jẹ̀ ara yín síta àtẹnitẹ́ pé cream àti vita lásán la rí ayé wọn ò nítumọ̀ ẹ padà ń fẹ̀jẹ̀ ara yín síta ọ̀rẹ́ méjì wá ń jà kẹ́mítì náà wá ń dá sí ẹfun náà ẹfun nínú kọ́lé oṣó òun náà ń dá sí àwọn yẹn ti padà rí tọmọ yẹn náà mú dání kí ló mú ẹ tó ń fẹnu sí ọ̀rẹ́ méjì ń jà á ti padà gbọ́ gbogbo ayé ṣàgègè àbí ànàpájà ẹ wo kọ́mẹ́ǹtì yìí lókè ń bẹ̀ yẹn á ti padà gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tó yẹ ká máa gbọ́ bí kẹ́mítì ṣe bó ṣe dó ọsìn Emmanuel bó ṣe padà lọ ń dó Ìtẹ̀lẹ̀ bó ṣe fòbò dárí àwọn méjèèjì rú ó jẹ́ rójò òótọ́ gbogbo ẹ̀ la padà gbọ́ ọsìn Emmanuel nìkan ló ń ru ẹjọ́ òṣì tó ń ru ẹjọ́ ọ̀yà láì ṣe obìnrin ṣé torí kò ń dirun orí ẹjọ́ òfò tẹ̀rọ Jùmọ̀kẹ́ Kúdàísí tó jẹ́ ìyàwó ọsìn Emmanuel tẹ́lẹ̀ torí bá a ṣe gbọ́ allegedly wọn ò fẹ́ra wọn mọ́ òun náà ti padà bọ́ sórí live program òun náà ti wá sọ tẹnu ẹ̀ ó wá bẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn ọkùnrin tí wọ́n ṣáìdì ọsìn Emmanuel ó ní ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ bá mi gbọ́. Bẹ́ẹ̀ni ọlọ́run ló mú yín orí mi ló ń jà fún yín ṣèbílẹ̀ yín náà gbé wọn láti wá ń do gáàbì ṣèbílẹ̀ yín náà ti wá ń do ọlọ́run ló mú yín ẹ̀sìn ló jẹ́ ti yín ẹ̀sìn ló jẹ́ ti gbogbo yín ọlọ́run dẹ̀ sì máa jà fún mi ṣẹ̀dá mi sì máa jà fún mi jù báyìí lọ ṣé ẹ mọ̀ pé láti bí 30 years ago ni màá wà létí màá máa sunkún tí mi sọ̀rọ̀ sí social media pé bó ṣe ń lọ rèé láì ṣàrájì àtọ́sìn Emmanuel tí mi sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ló dé bá yín ìṣẹ̀dá mi ló jà fún mi ó ní ẹ̀sìn máa jà fún mi jọ eléyìí lọ ilé yín náà ti wá ń do. ó lẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣèbí ilé yín náà ti wá ń do Aisha nígbà tí ọkùnrin bá wà ní movie industry tó pẹ́ ní tin underskirt àwọn ọkùnrin kan náà wà ní movie industry pẹ́pọ́n máa ní girlfriend wọ́n máa fi girlfriend yẹn máa gba owó lọ́wọ́ bàbá aláyé owó girlfriend yẹn ni wọ́n fi máa produce movie bí fíìmù wọn ò tiẹ̀ lórí tí ò ní irú tó pé wọn mọ̀jú kọ́ṣọ́ ọmọ ta lọ nínú fíìmù wọ́n kún movie industry tán pọ̀ o wọ́n pọ̀ o
ẹ máa gba owó lọ́wọ́ girlfriend tẹ́ ẹ̀ ń fẹ́ ká lọ máa gbé òbò fáwọn babaláyé owó tó bá ti wá gbà ń bẹ̀ ẹ̀yin gan lẹ́ máa tún máa gbé fáwọn babaláyé míì ẹ máa fa àwọn obìnrin ẹ máa ṣe business ẹ máa gbé obìnrin fún àwọn marketer kán lè ta fíìmù yín tó bá padà wá bu yín lọ́wọ́ padà wá dérédérédé ẹ ṣe pọ̀ ní movie industry òun làwọn ọkùnrin kan ò fi ní lárí tó àwọn obìnrin kan tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́nìí àwọn ọkùnrin kan náà dẹ̀ ṣe dọ̀la kí ló dé ọkùnrin míì ní ìyàwó sílé tó yẹ pé ìyàwó tọ́jọ́ fẹ́ra wọn ní ṣùlọ́kà ó mọ̀ rárá kò mọ̀ rárá man friend bíi 17 ló wà lọ́wọ́ ìyàwó ẹ̀ níwọ̀nba ìgbà tí àwòṣà ti ń kó wọlé tó ti ń bọ̀ tó ti ń kọ́lé kiri bí ẹyẹ kò ní dún ó dijọ́ tí dàbá dé kó ní tó máa dòwe káwọn èèyàn tó wá máa sọ̀rọ̀ ìyẹn ò tiẹ̀ kàn wá èwo ní interview òṣì táyé yín ti bàjẹ́ gbogbo ẹ̀yin tó ń gbé àìsàn àtìrájí lọ dó nílé yín ẹ̀yin náà ń bọ̀ ọ̀tà ẹ̀ ń sọ̀rọ̀ ẹ ti padà gba sáìsì yín lẹ́nu Jùmọ̀kẹ́ Kúdà yìí sí ọ̀sìn Emmanuel àti Ìtẹ̀lẹ̀ ń jà kẹ́mi tí ń dá sí gbogbo nǹkan tó yẹ ká padà máa gbọ́ nípa oníkálukú yín bẹ́ẹ̀ ṣe ń bọ́ pátá ní location a padà ń gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ẹ wá ń fẹ̀dí ara yín síta àti bí ọ̀sìn ò ṣe lè dọ́mọ tọ́ tó jẹ́ pé wọ́n bá ń tọ́ ọmọ ni tó jẹ́ pé wọ́n ṣe wedding fún nígbà tóun àti Jùmọ̀kẹ́ Kúdà yìí sí tí ò ní kọ́bọ̀ ńbẹ̀ tó jẹ́ pé àwọn obìnrin ló ń bọ obìnrin tó bá ti wá rí jẹ lọ́wọ́ ẹ̀ mọ́ ó máa jọ máa jà ní gbogbo ẹ̀ pátá láti padà wá gbọ́ lórí social media àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó máa jáde bí Ìtẹ̀lẹ̀ àti ọ̀sìn ṣe ń dó kẹ́mi tí allegedly ó wà lórí social media torí ẹ̀rí dìvẹ́ǹdì oníkálukú yín wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹnìkan ló mẹ́nìkan ẹ má torí pé ọwọ́ yín wá tèkúdà ẹ wà ń bẹ̀ àìmọye àwọn ọ̀gá tó wà ní social nínú movie industry tó jẹ́ pé àwọn atọ́kùnrin àtobìnrin àmọ́ àwọn ọkùnrin àdèmọ̀ àwọn obìnrin tó jẹ́ pé àwọn tọ́jọ́ ń kọ́ra wọ́n ń lò bo ara wọn wọ́n á máa ṣe bíi Van Damme táyé bá ti yí sọ́dọ̀ wọn máa ṣe òṣì wọ́n á máa ṣe rédèrèdè ìwọ tí kinní irú kinní yẹn bá kàn má bọ́ tàwa rojọ́ kán má sọ pé ṣe ló ń lara wọn ọlọ́ọ̀bá tó ń ṣe bẹ̀ ò tí kúrò nídìí àrò àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀yin ọkùnrin òbò lẹ́ fi bàgbésí ayé ara yín jẹ́ òbò lẹ́ fi sọ ògo yín nù òbò wọ́n fẹ́ dé location kan àlejò wọ́n máa fi girlfriend bíi 4 wọ́n máa fi á sí different rooms wọ́n máa parọ́ fáàbò àwọn obìnrin màá lù ẹ́ nínú fíìmù kíní kan máa ṣe kíní kan wọ́n á dó wọn àti obìnrin tó ní ìdààmú lára àti obìnrin tó ní ìfòòró lára gbogbo náà wọ́n á ṣe rádaràda àtẹ̀ntọ́ ẹ̀kọ́ yìí máa wáyé tó máa mọ́dà ẹ̀ tí wọ́n máa tọ́ sọ́nà wọ́n ti ń di girama òjijì gbogbo mákẹ́tà ló ti bá wọn sọ ayé ló ti dáyé YouTube ní ìsìn kí lẹ fẹ́ fún YouTube ṣé YouTube máa dó yín ni èyí tó dánú ògo yín wọ́n ti fẹ́ pọ̀n gbà ẹ wọ́n ń ṣe rádaràda ṣẹlẹ́yìn podcast yìí tẹ́ máa dálẹ̀ agbára yín ò ní ká àtẹ̀yìn artist ẹlẹ́nu fóró ẹni small thing yẹn ti wọ́n wọnú díẹ̀ máa wá tá à jẹ́ nǹkan kan náà ayé ìtàn ní ká wá ṣe interview lónìí yẹn àdá wọn lóhùn ni a ṣe bí ipá gbọ́ nítorí mi ò ráyè sọ ráyè yìí ráyè mo bísí ṣògbó rádaràda yẹn lọ àwọn ológun àná tó yẹ pé wọn rọ́wọ́ mú ní movie industry mọ́ podcast náà fi ń bojú àwọn olùṣàlàyé bàjẹ́ tẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe interview fáwọn gan ayé tí wọ́n gan bàjẹ́ ju ayé yìí tí wọ́n ń gbé microphone sí lẹ́nu lọ ẹ̀ wá ń ṣòṣì online oríṣiríṣi àṣírí bẹ́ẹ̀ ṣe ń bọ́ pátá bẹ́ẹ̀ ṣe ń dóra yín bẹ́ẹ̀ ṣe léyàwó ọ̀sẹ̀ kúrò nílé ọkọ torí òbò àyíṣà ẹ̀yin olùṣẹ̀yìn alábòsí tẹ́pàbòsí so yín pọ̀ ẹ ti padà wá dọ̀tá ń sìn ẹ̀yin nu Ọlọ́run nù ìtàgé